Ẹ kú dédé àsìkò yìí, ẹ̀yin èèyàn mi ọ̀dẹ̀ ọ̀dùbí. Lónìí, ohun tí mo ní fún yín ni làróayé àti làbúayé ẹ̀kọ́ kẹta Longitude and Latitude lesson 3. Àwọn ìjìnnà lórí àwọn oníbàámu làbúayé, distances along parallels of latitude. Àwọn òbìrìkìtì kékeré ni a ti kì ṣáájú gẹ́gẹ́ bí àwọn òbìrìkìtì lórí ojúde ilẹ̀ ayé tí oríkọ̀ àti ọwọ́jà wọn kò jẹ́ nǹkan kan náà pẹ̀lú ti odidi òbìrí náà fúnra rẹ̀. Ọwọ́jà àwọn irúfẹ́ òbìrìkìtì bẹ́ẹ̀ ni a fún wa gẹ́gẹ́ bí rí kékeré dọ́gba sí rí ńlá kọ́ọ̀sì alpha. Àpẹẹrẹ: ṣírò ìjìnnà sí fígọ̀ onítùmọ̀ mẹ́ta lórí ìlà oníbàámu làbúayé láàárín àwọn júàmì méjì méjì wọ̀nyí lórí ojúde ilẹ̀ ayé. A. Ipò P làbúayé ogún ẹ̀jọ ìpele àríwá, làróayé ẹ̀rìnlá ìpele ìwọ̀ oòrùn, àti ipò Q làbúayé ogún ẹ̀jọ ìpele àríwá, làróayé ọgọ́ta ẹ̀rin ìpele ìwọ̀ oòrùn. B. Ipò A làbúayé ọgbọ̀n èje ìpele àríwá, làróayé ogójì èje ìpele ìwọ̀ oòrùn, àti ipò B làbúayé ọgbọ̀n èje ìpele àríwá, làróayé ogún ẹ̀jọ ìpele ìlà oòrùn. Síyìnbó: ipò G làbúayé ogójì àrún ìpele gúúsù, làróayé àrùndógún ìpele ìlà oòrùn, àti ipò K làbúayé ogójì àrún ìpele gúúsù, làróayé ọgọ́rin àrún ìpele ìlà oòrùn. Lo rí ńlá dọ́gba sí ẹgbẹ̀rún mẹ́fà ọgọ́rùn-ún mẹ́rin kìlómítà àti pi dọ́gba sí ẹ̀ta júàmì ení ẹ̀rin èjì. Ìyanjú: A. Àwòtọ́ka yìí la rí fàyọ nínú ìbéèrè yìí. Ìlà yìí ni èjìká àríwá gúúsù. Ìlà yìí ni làróayé ẹ̀rìnlá ìpele ìwọ̀ oòrùn. Ìlà yìí ni làróayé ọgọ́ta ẹ̀rin ìpele ìwọ̀ oòrùn. Ìlà yìí ni làbúayé òdo ìpele tí a tún mọ̀ sí apíndọ́gba. Ìlà yìí ni làbúayé ogún ẹ̀jọ ìpele àríwá. Júàmì P nìyí, júàmì Q nìyí. Àwa fẹ́ wá ìjìnnà láàrin P àti Q. Láti wá ìjìnnà yìí, àgbékalẹ̀ tí a máa lò ní ìjìnnà tí Q dọ́gba sí títà lórí ẹ̀ta ọgọ́ta ìpele lọ́nà èjì pi rí kékeré. Àmọ́ ṣá, a ti mọ̀ pé rí kékeré dọ́gba sí rí ńlá kọ́ọ̀sì alpha. Nítorí náà, ìjìnnà PQ dọ́gba sí títà lórí ẹ̀ta ọgọ́ta ìpele lọ́nà èjì pi rí ńlá kọ́ọ̀sì alpha. Wàyí, kí ni títà wa? Títà wa ni ìyàtọ̀ onígun láàrin P àti Q. Eléyìí náà ni ọgọ́ta ẹ̀rin ìpele àyọkúrò ẹ̀rìnlá ìpele. Ọgọ́ta ẹ̀rin ìpele àyọkúrò ẹ̀rìnlá ìpele dọ́gba sí àádọ́ta ìpele. Alpha wa ni làbúayé ogún ẹ̀jọ ìpele.
ogún ẹ̀jọ ìpele. Wàyí ẹ jẹ́ ká lo àwọn mímọ̀ wa yìí nínú àgbékalẹ̀ náà. Nítorí náà jìnnà P Q dọ́gba sí, kí ni títà wa? Títà wa ni 50 ìpele. Ẹ̀ta 60 ìpele lọ́nà èjì lọ́nà, wọ́n ní ká lo páì dọ́gba sí ẹ̀ta júàmì ení ẹ̀rin èjì. Ẹ̀ta júàmì ení ẹ̀rin èjì. Rí ńlá wa, wọ́n ní ká lo 6,684. Ọ́ọ̀sì alpha ogún ẹ̀jọ ìpele. Wàyí lórí àṣírò wa 50 lọ́nà èjì lọ́nà ẹ̀ta júàmì ení ẹ̀rin èjì lọ́nà 6,684 lọ́nà kọ́ọ̀sì ogún ẹ̀jọ pínpín pẹ̀lú ẹ̀ta 60 dọ́gba sí 4,999 ọgbọ̀n ení júàmì ẹ̀sán ẹ̀rin ẹ̀sán kìlómítà. Wàyí tí a bá ṣe ìsúnmọ́ eléyìí sí fígọ̀ onítùmọ̀ mẹ́ta, a máa rí 4,999 ọgbọ̀n kìlómítà sí fígọ̀ onítùmọ̀ mẹ́ta. Ẹ jẹ́ kí a lọ sí B. Eléyìí ni àwòtọ́ka fún ìbéèrè B. Ilẹ̀ ayé nì. Ìlà yìí ni èjìká àríwá gúúsù. Ìlà yìí ni làróayé 37 ìpele wọ̀ oòrùn. Ìlà yìí ni làróayé 20 ìpele ìlà oòrùn. Ìlà yìí ni làbúayé 30 ìpele àríwá. Ìlà yìí ni làbúayé 0 ìpele. Òun náà la tún mọ̀ sí apíndọ́gba. Júàmì A nìyí, júàmì B nìyí. Ohun tí wọ́n ní ká wá náà ni ìjìnnà láàrin A sí B. Láti wá ìjìnnà yìí, àgbékalẹ̀ tí a máa lò ní ìjìnnà A B dọ́gba sí títà lórí 360 ìpele lọ́nà èjì páì rí kékeré. Àmọ́ ṣá, rí kékeré dọ́gba sí rí ńlá kọ́ọ̀sì alpha. Nítorí náà ìjìnnà AB dọ́gba sí títà lórí ẹ̀ta 60 ìpele lọ́nà èjì páì rí ńlá kọ́ọ̀sì alpha. Wàyí títà wa dọ́gba sí, títà wa ni ìyàtọ̀ onígun láàrin A àti B. Ìyàtọ̀ onígun náà ni 37 ìpele àròpọ̀ 20 ìpele. 37 ìpele àròpọ̀ 20 ìpele, léyìí tó dọ́gba sí
àádọ́rin àrún ìpele. Lọ́nà kejì, alpha dọ́gba sí alpha ní làbúayé ọgbọ̀n-èjì ìpele. Nítorí náà, tá a bá lo àwọn mímọ̀ yìí nínú àgbékalẹ̀ wa, ìjìnnà AB dọ́gba sí títà. Kí ni títà báyìí? Àádọ́rin àrún ìpele lórí ẹ̀ta ọgọ́ta ìpele lọ́nà èjì lọ́nà pi. Kí ni pi wa? Ẹ̀tajù àmì ení ẹ̀rin èjì. Ẹ̀tajù àmì ení ẹ̀rin èjì lọ́nà rí ńlá. Kí ni rí ńlá wa? Ẹgbẹ̀rún mẹ́fà ọgọ́rùn-ún mẹ́rin. Ẹgbẹ̀rún mẹ́fà ọgọ́rùn-ún mẹ́rin. Kọ́ọ̀sì alpha. Kí ni alpha wa? Alpha wa ni ọgbọ̀n-èjì ìpele. Wàyí, ẹ jẹ́ ká mú aṣírò wa. Lórí aṣírò wa, àádọ́rin àrún lọ́nà èjì lọ́nà ẹ̀tajù àmì ení ẹ̀rin èjì lọ́nà ẹgbẹ̀rún mẹ́fà ọgọ́rùn-ún mẹ́rin lọ́nà kọ́ọ̀sì ọgbọ̀n-èjì pínpín pẹ̀lú ẹ̀ta ọgọ́ta dọ́gba sí ẹgbẹ̀rún méje ọgọ́rùn-ún kan àrún jú àmì àrún ení èjì kìlómítà. Tí a bá ṣe ìsúnmọ́ eléyìí sí fígọ̀ onítùmọ̀ mẹ́ta, a máa rí ẹgbẹ̀rún méje ọgọ́rùn-ún kan ẹ̀wá kìlómítà. Tí fígọ̀ onítùmọ̀ mẹ́ta, wàyí, ẹ jẹ́ ká lọ sí èyìnbó. Wàyí, fún ìbéèrè sí èyìnbó, àwòtọ́ka wa nìyí. Ìlà yìí ní èjìká àríwá gúúsù. Ìlà yìí ní làróayé àrùndógún ìpele ìlà oòrùn. Ìlà yìí ní làróayé ọgọ́rin àrún ìpele ìlà oòrùn. Ìlà yìí ní làbúayé òdo ìpele. Òun náà la mọ̀ sí apíndọ́gba. Ìlà yìí ní làbúayé ogójì àrún ìpele gúúsù. Jú àmì G nìyí. Jú àmì K nìyí. Wàyí, a fẹ́ wá ìjìnnà láàrin G àti K. Láti wá ìjìnnà yìí, àgbékalẹ̀ tí a máa lò ní ìjìnnà G K dọ́gba sí títà lórí ẹ̀ta ọgọ́ta ìpele lọ́nà èjì pi rí kékeré. Àmọ́ ṣá, rí kékeré dọ́gba sí rí ńlá kọ́ọ̀sì alpha. Nítorí náà, ìjìnnà G K dọ́gba sí títà lórí ọgọ́rùn-ún mẹ́ta ọgọ́ta ìpele lọ́nà èjì pi rí ńlá kọ́ọ̀sì alpha. Títà wa ní ìyàtọ̀ onígun láàrin G àti K. Ìyàtọ̀ onígun náà ní ọgọ́rin àrún ìpele àyọkúrò àrùndógún ìpele. Eléyìí fún wa ní
àádọ́rin ìpele. Lọ́nà kejì, alpha wa ní làbúayé 150 ìpele. Ẹ jẹ́ ká wá lo àwọn mímọ̀ wa nínú àgbékalẹ̀ yìí. Nítorí náà, ìdènà jí kí dọ́gba sí títà wa, a ti mọ títà wa gẹ́gẹ́ bí àádọ́rin ìpele lórí ẹ̀ta ọgọ́ta ìpele lọ́nà èjì lọ́nà páì wa ní ẹ̀tajú àmì ení ẹ̀rin èjì. Rí ńlá wa ní 6,184. Kọ́ọ̀sì alpha wa ní 40 ìpele. Wàyí ẹ jẹ́ ká tún mú àṣírò wa. Lórí àṣírò wa, àádọ́rin lọ́nà èjì lọ́nà ẹ̀tajú àmì ení ẹ̀rin èjì lọ́nà 6,184 lọ́nà kọ́ọ̀sì 40 pínpín pẹ̀lú ẹ̀ta ọgọ́ta. Ohun tó jẹ́ ní 5,000, 100,000, ogún ẹ̀sán, jú àmì, ẹ̀fà, ẹ̀ta, ẹ̀jọ kìlómítà. Tí a bá ṣe ìsúnmọ́ eléyìí sí fígọ̀ onítùmọ̀ mẹ́ta, a máa rí 5,000, 100,000, 30 kìlómítà sí fígọ̀ onítùmọ̀ mẹ́ta. Níhìn ni a máa gbé dánu dúró fún tòní. Kójú má kà tó rí. Ẹ ṣeun, ó dìgbà.